mẹ́wàá ta lọ́lọ́run kò lè dá mi mú mẹ́wàá rẹ̀ kò lè dá mi mú tẹ́ ẹ bá dálẹ̀ tá agbára yín ò ní gbé agbára yín ò ní ẹjẹ́ sọ̀rọ̀ nǹkan fún yín mọ́tò bàbá tá a jẹ́ mùsùlùmí train boxer lọ́pọ̀lọpọ̀ wa o á nà ẹ lómi fọ́ lẹ́nu yín bó ṣe rí nìyẹn if you don't know I'm a train boxer láwọn ní ìyáwé ni a máa gbé kalẹ̀ a bọ̀ kalẹ̀ a máa bọ̀ kalẹ̀ tá a máa kára wa ní blow dáadáa. ẹ̀yin lórí yín burú o. ẹyẹ ilé ló ń bá yín tàn tẹ́lẹ̀ àwa ti dé báyìí. adìẹ ti dé láti umura. adìẹ ti dé láti umura tí ó bá fi tó sẹ̀ bọ́ kí personality ní nǹkan láwọ personality ní ìjà fún o tálá ń ro tálá ń ta. Alfa Abdulhakeem mo ṣe fẹ́ràn yín tó ọ̀rọ̀ tẹ́sọ̀ kò yẹ ẹ bá ti bínú sọ̀rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹlẹ́sìn mi wọ́n fẹ́ràn Islam látara ti yín gan tí wọ́n gbà fún Islam látara yín bẹ́ẹ̀ tí wàá sọ̀rọ̀ yìí ẹ bá ti bínú sọ̀rọ̀ sẹ́yìn kó bẹ́ẹ̀ ti bínú sọ̀rọ̀ yìí most ti kẹ̀yìn náà máa àwọn alákatakítí tá à ń wí torí ẹ jáde ní ìsìn ẹ̀ ń bínú ní nǹkan kan mo fẹ́ kó yé yín Alfa Abdulhakeem ẹ jáde ẹ̀ ń bínú níjọ́ wo ẹ sì sọ pé ẹ fẹ́ equality religion ẹ jáde ẹ sọ pé ẹ fẹ́ equality religion ẹ̀yin tí ẹ̀yin náà gbé dání nìyẹn ẹ̀yin náà fẹ́ mọ ṣe bí Akégbà Gold ipò ẹ fẹ́ equality on religion ẹ wá jáde nísìn ẹ̀ ń bínú níjọ́ wo lẹ pé Málámù Irọ́pọ̀jù àti Ostaz Ajangunwa níjọ́ wo lẹ pè wọ́n tẹ́ ẹ kọ́ṣẹ́ wọn lórí pé ètò tẹ́ ẹ ń ṣe yìí ó le díẹ̀ ẹ má bẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́ ẹ má bẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ jẹ́ kẹ́pìn wá sínú ìsìlámù Kùránì ti sọ pé làkúndínlùkún wálé yẹ̀ dídì pé wọ́n kẹ́ ṣe tí káà náà ṣe ti wà. àkúndínlùkún wálé yẹ̀ dín. wọ́n ní Kùránì sọ pé làkúndínlùkún wálé yẹ̀ dín ni pé ẹ ṣe tí káà náà ṣe ti wà pé Kùránì ti sọ pé ẹ ṣe tí káà náà ṣe ti wà níjọ́ wo lẹ pè wọ́n tẹ́ ẹ sọ fún wọn rí torí pé àwọn méjèèjì tí mo dárúkọ yìí ìyẹn tí àwọn gbẹ́tò tí wọ́n lé ní wípé káwọn ò kóyàn láti inú ẹ̀sìn míì wá sínú ẹ̀sìn tiwọn á pé ẹ̀yin nìkan wá ní gbogbo ẹ̀sìn nífẹ̀ẹ́ mọ́ jálá àkọ́kọ́ ẹ̀yin gẹ̀ tí wá ṣẹ̀ṣẹ̀ bọ̀ ẹ̀ṣẹ̀ tó wà ń bẹ̀ ni wípé lọ́nà àti kóyàn mi wá sínú ẹ̀sìn wọn mo wà ní polówó ẹ̀sìn wọn fún yàn wọn wà mọ́ ba ẹ̀sìn tọ̀hún jẹ́ wọ́n mọ Bíbélì ju bàbá Adébóyè lọ láwọn ìkan Irọ́pọ̀jù ìkan Ajangunwa láwọn méjèèjì wọ́n adẹ́sùtù pọ́npọ́npọ́npọ́n handicap bí ọlọ́kùnrùn handicap wọ́n adẹ́sùtù pọ́npọ́n bí ọlọ́kùnrùn wọ́n mọ Bíbélì ju bàbá Adébóyè lọ Alfa Abdulhakeem wọn wá mọmi tó dá ń bẹ ibi tí wọn fi takò wọn wá mọmi tó dá ń bẹ ibi tí ò dáná fi mọ tí wọn fi takò Bíbélì tí wọn fi takò ṣẹṣẹ tí wọn fi takò gbogbo ẹ wọn wà mọ bẹsẹ lẹsìn jẹ wọn ti wá rí pé táwọn bẹsẹ lẹsìn jẹ àwọn fi lè rí ọgbọ́n àti gbìyànjú wá sínú ẹ̀sìn tiwọn Alfa Abdulhakeem torí tí mo mọ àpìlì sí yín torí mo mọ̀ pé ẹ̀yin náà ẹ sì láwọn kan tó nífẹ̀ẹ́ yín nínú ẹ̀sìn mi torí pé wọ́n mọ̀ pé ẹ̀yin náà mọ sóòótọ́ díẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n lórí ètò ẹ̀sọ́ yìí mo wá fẹ́ ṣàlàyé fún yín kódà yín fẹ́ yín bú tó mo rí pé ẹ̀yin náà ẹ nílà káyì díẹ̀ tó gbé wọn dáadáa tẹ́ pé ó là káyì yín gbé wọn dáadáa tẹ́ pé yes àwọn ń gbàfẹ́ yín náà táwọn yẹn sì máa ń kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ tí yín náà torí pé ẹ fi síbì kan ju bì kan lọ ṣùgbọ́n jí ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní fi síbì kan ju bì kan lọ ó ní ìgbà tẹ́ kọ́ sí fi ètò kan tẹ́lẹ̀ ẹ pa àwọn ọlọ́sùn lé ó tún di ọjọ́ kejì ẹ tún bọ́ àwọn ọlọ́sùn ẹ láwọn ọlọ́sùn wípé ẹ káwọn náà wọn sọdún kí mo mọ sọ̀rọ̀ mọ́. àbúrò àwọn ọlọ́sùn náà pọ̀ o. àbúrò àwọn ọlọ́sùn náà pọ̀ o ibà yẹn mo ti wá dá yín lò pé ìgbà yẹn mo mọ̀ dá yín lòun ni torí wípé ẹ tí wọ́n bàyà sí náà mo fi dá yín lòun gbà yẹn pé mùsùlùmí aburú ti yín ojoojúmọ́ ni
ojoojúmọ́ lẹ́yìn pé irun ojoojúmọ́ lẹ́yìn pé irun lọ́sàn-án láàárọ̀ ǹjẹ́ ọlọ́sùn wa tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ǹjẹ́ wọ́n bí dákú wá bá yín wípé ariwo yín dí mi lọ́wọ́ bí tí mo ti kọ́ da yín lọ́sùn mi kọ́ ẹ mọ́ àbáyá sí nu ibi tí àwọn àbáyá sí tán ní ìsìn báyìí mo fi wá sọ pé ǹjẹ́ ẹ dá àwọn handicapù àtàjángúwà ǹjẹ́ ẹ dá wọn lẹ́kùn láti tó ti bẹ̀rẹ̀ sí ní ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ nígbà táwa fẹ́ tọ́mọlẹ̀ sí gbogbo ẹ̀ ẹ̀kú ìkankan ẹnìkan kò kú dé mi lọ láti jọ wọ́n rẹ̀ wọ́n gbà tí wọ́n á rí pé ọmọ eléyìí àwọn èèyàn ti ń gbọ́n tí ń wí àwọn pé ẹja àdàlẹ́kùn. wà á gbọ́dọ̀ kọ́kọ́ ro orí ẹ jẹ́ kórí ẹ ó pé torí kọ́ ọmọ bàbá rẹ níbi tí àwọn mọ̀lẹ́bí rẹ níbi tí wọ́n expect wà á kàn bára rẹ bẹ̀rẹ̀. mùsùlùmí pọ̀ lórí ẹ̀rọ ayélujára táyé pé tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kejì wọ́n ń sọ mùsùlùmí ṣe táyé pé kìrìsìtẹ́nì ò dá wọn lóhùn mọ́ mùsùlùmí ṣe débi pé wọ́n wà déyàn dá wọn lóhùn mọ́ wọ́n tún wá ṣe débi wípé àwọn náà tún wá bára wọn jà ibi tí mùsùlùmí ṣe dé nígbà tí wọ́n déyàn dá wọn lóhùn mọ́ àwọn náà tún wá bára wọn jà lórí wípé ẹ̀sìn nìkan wọ́n ti bú ẹ̀sìn wọ́n bú sẹ̀sìn wọ́n bú gbogbo ẹ̀ tẹ́ bá wo fàpẹ̀rẹ̀ ìrọ́pọ̀jù àti akadipu àbẹ́ adikapu tẹ́ bá wọn méjèèjì wọ́n bára wọn jà báyìí. Ajangunwa. ìrọ́pọ̀jù àti ajangunwa àwọn méjì bára wọn jà báyìí èyí kẹ́kẹ́ náà wọ́n sì gbé dání wọ́n ti bá ẹ̀sìn mi jàyàjà wọ́n ti bá kìrìsìtẹ́nì jàyàjà wọ́n ti bó ṣẹ̀ṣẹ̀ jàyàjà wọ́n ti pé kò sẹ́ni náà fẹ́ jà mọ́ wọ́n wá padà kọjú síra wọn. ẹ wá àtìgbà tán ti ṣe àwa wá la fẹ́ da ẹ̀sìn ìlú ni sáà la fẹ́ da ìkórìíra sínú ìlú ni àbẹ́ yìí tí táyé pé ẹ ti rí ní bí nǹkan tó tọ́ láti mọ bú ẹ̀sìn ẹlòmíì ẹ ti rí bí nǹkan tó tọ́ tẹ́bi pé nígbà tí ibi tó ẹ̀kẹ́ sọ̀rọ̀ sí ẹ̀wà sọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá yín tó jó lórí yín tí gbogbo yín wá gbà fún ó wá bú ẹ̀sìn wa àwa sọ̀rọ̀ wọn ká gbogbo àwọn èèyàn wá ń torí bọlẹ̀ wọn kálukú wa ó wá ń bí wọn kálukú nú ẹ mọ̀jọ́ bí yín nù ẹ̀sẹ̀ mọ̀ bẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ tọ́lá lèmi láti wá dáfẹ́ láti wá domi àlàáfíà rù ẹnìyẹn kò wá láti wá domi àlàáfíà rù ẹ̀yin náà lẹ ti ń domi àlàáfíà rù ẹ̀yin fẹ́ kẹ́lòmí ò sọ̀rọ̀. òdodo ọ̀rọ̀ ò ní ká mọ̀ sọ̀rọ̀ lálẹ́ yìí mo wá láti wá sọ òdodo fún wa ni o mo ti lọ múra mo ti dé ìgbà tí mo wà lọ́hùn-ún mi láǹfààní àti ṣe àwọn program mo rí oríṣiríṣi àwọn tó yẹ kí n sọ̀rọ̀ lórí I just keep notes pé when I come back so gbogbo àwọn èsì torí pé ọ̀rọ̀ a máa wà nígbà míì tó yẹ pé èèyàn ò ní fèsì ọ̀rọ̀ ni o kì í ṣe pé èèyàn gọ̀ o kì í ṣe pé èèyàn gọ̀ àwọn tí ń ṣe lójú pẹ̀lú ẹ̀sìn pàápàá jùlọ lórí ọmọkùnrin tí ó fẹ́ dá wàhálà ẹ̀sìn sílẹ̀ yẹn mo fẹ́ kọ́kọ́ mọ̀ pé òfin constitution tá à ń lò ní orílẹ̀-èdè yìí tí ẹnìkan bá ṣe mọ̀nàmọ́ná tí òfin orílẹ̀-èdè yìí tá a bá ti ọwọ́ òfin orílẹ̀-èdè yìí bọ̀ wàláhì oníkálukú máa bá rẹ̀ níbi tí ó expect bó ṣe rí nìyẹn. àwa mùsùlùmí a rí pé orílẹ̀-èdè tá a wà yìí kì í ṣe orílẹ̀-èdè sharia accepted ṣùgbọ́n fún àwọn kan tí wọ́n pera wọn ní oníṣẹ̀ṣe kí wọ́n wá believe pé àwọn superior torí pé gbogbo wa ti jẹ́ Yorùbá tí gbogbo wa bá jẹ́ Yorùbá kí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe ẹ mọ̀ pé superiority yín torí pé àjọ jẹ́ Yorùbá ó borí àwọn ẹ̀sìn yòókù o torí pé mo rí pé intention àwọn tí wọ́n pera wọn ní oníṣẹ̀ṣe ni pé àwọn làwọn ní ilẹ̀ Yorùbá so àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn gbé ẹ̀sìn àjòjì àwọn ẹlẹ́sìn àjòjì lójú wọn àwọn tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì ẹlẹ́sìn àjòjì lójú wọn lánàá sì rèé àwọn tí wọ́n jí àwọn bàbá wa tí wọ́n jẹ́ onífá wọ́n ń ṣe pẹ̀lú mùsùlùmí wọ́n ń ṣe pẹ̀lú kìrìsìtẹ́nì tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n jẹ́ onífá lánàá kì í sí ogun kì í ṣe wàhálà ni wọ́n fi gba ìsìláàmù o. síbí lẹ́mìí mọ́ lẹ lọ ṣé ara ẹ̀kọ́ lẹ̀mí mọ́ ni pé kéèyàn dé láti lẹ̀mí mọ́ kéèyàn wá mọ́ tí wọ́n á mọ́ dàlúrú ni ọ̀rọ̀ ètò ẹ̀ sọ yìí ọ̀rọ̀ tí dàlúrú ni kì í sọ̀rọ̀ tí ń tòlú
tó dàbí ìsọkúsọ ọ̀rọ̀ dàbí pé èèyàn yájú ẹ má bínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ọ̀rọ̀ ti dàlú ní sọ̀rọ̀ ti tó ọ̀rọ̀ yìí ti le jù. Ẹ wá sọ wípé àwọn oníṣẹ̀ṣe wọ́n rí bí ẹni pé àwọn làwọn nílùú wípé wọ́n rí Islam àti Christianity bí ẹ̀sìn àjòjì. Bàbá ẹ má sọ̀rọ̀ fún Christianity, ẹ sọ̀rọ̀ nípa tiyín. Kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àfàmọ́ sọ̀rọ̀ báyìí? Àwọn kan máa sọ pé hypocrite ni wọ́n. Ẹ kò nílò àti sọ̀rọ̀ báyìí. Tẹ́ bá ti fẹ́ jà, tẹ́ bá ti wáyàn kúnra, ẹ sáré mú Christianity mọ́ra yín. Ẹ sáré mú Christianity mọ́ra yín. Tẹ́ bá ti yà ṣẹ́gun tán, ẹ tún confuse àti Christianity. Torí tó jẹ́ kí n sọ̀rọ̀ ni pé ó sọ wípé àfábìlì Akeem ó sọ wípé ìṣẹ̀ṣe ń rí bí ẹni pé àwọn làwọn nílẹ̀, wípé àwọn ju àwọn oní-Islam lọ, wípé àwọn ju àwọn Christianity lọ. Ẹ má mú Christianity bá yẹn jà, kò bá yẹn jàjẹ́ ẹ̀sìn, kò bá yẹn sọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn àpá oníṣẹ̀ṣe náà ò sì bá yín sọ̀rọ̀ ẹ̀sìn. Ṣebí tipẹ́tipẹ́ lẹ́yìn tí sọ̀rọ̀ lórí atẹ́gùn. Fẹ́ paná Adébọ̀rẹ́. Tẹ́fẹ́ paná Adébọ̀rẹ́, gbogbo ẹ̀yin mùsùlùmí máa ń sọ pé paná Adébọ̀rẹ́. Ẹ sì mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe, ìwọ náà ti ẹ̀ sọ pé oníṣẹ̀ṣe ló nílẹ̀, àwọn babaláwo ló tẹ̀lẹ̀ idó, àwọn ló ní ìlú yìí. Tẹ́sí mọ̀ pé paná Adébọ̀rẹ́. Ǹjẹ́ àwọn àbáyẹn bá yín jà? Tí ó bá di pé àwọn àbáyẹn fẹ́ bá yín ní gbólóhùn aṣọ, tí a ti yọwọ́ ọjà, àwọn àbáwọn mo sì kú mẹ́, mo sá mọ̀ wò yín náà. Ìbàjẹ́ ti wá bá yín débi wípé ẹ fẹ́ kẹ́nìkan kan ó sọ̀rọ̀ sí ẹ̀sìn yín mọ́. Kò sì sí ẹ̀sìn àjòjì lẹ̀sìn àjòjì ó máa jẹ́. Ara àwọn àfáà tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n kú wá ń tẹfá, tí wọ́n ń ṣoògùn, tí wọ́n ń jóògùn tààrà láwọn afárá tẹ́yìn tí ẹ mọ̀ gan. Àfáà kankan ló mọ̀ pọ̀ aláǹgbá wa ti mú tí ń fà báyìí tó náà sì pẹ̀rẹ̀ lòún súnà. Alágbo ńkọ́? Ìkan náà lálágbo. Àgbo ní sàmọ́ yóò ṣe prógámù ìṣẹ́jú méjì, yóò polówó àgbo ìṣẹ́jú mẹ́rin. Àfáà kan náà ọ̀nà àti Sunday Igboho jọ àgbà kan ó gbógun. Ìgbà tó yá Sunday Igboho ní tún bú ní ìsìn. Sunday Igboho ní tún bú báyìí. Òun súnà lòun náà sì pé rẹ̀. Kí ló bá ti jà yóò fà kékọ́ rí. Nítòótọ́ ẹjọ́ wà ẹ̀yin àtàwọn àbájọ wa, ṣùgbọ́n àtìgbà náà lẹ ti ń bọ́ àwọn àbá wa náà. Àwọn àbá wa mọ̀ pé àwọn ọmọ wa ni sáà máa bá àwọn ọmọ wọn jà ni. Torí sáà mọ̀ nǹkan wọn ní nǹkan ni. Bí nǹkan bá tún ṣe wọ́n ní ìsìn báyìí, ọ̀dọ̀ àbá wa náà wọ́n ń gbé wọn bọ̀. Àwọn àbá wa pé àwọn ọmọ wa ni ẹ sáàjì wọn mọ̀ ṣe sáà lọ́lọ́ lẹ́sìn ẹ mọ̀ sí bó ṣe wù yín. Àwọn àbá wa ìtakò yín o, gẹ́gẹ́ bí wọn náà ṣe sọ àwọn àbá wa ìtakò yín. Ẹ̀yin lẹ́ ń takà àlàáfíà, àwọn àbá wa ìtakò yín. Dídára dúró táwọn bàbá wa dára dúró láti mọ̀mọ́ tako yín ló wá jẹ́ kí ìbàjẹ́ wọ̀ yín lẹ́wù débi tó wọ̀ yín lẹ́wù dé. Nǹkan apá tìgbà yẹn làwọn bàbá náà ti ń da tàná fásánà tẹ́yìn dáta làwọn fásánà. Apá tìgbà làwọn bàbá náà ti ń wá àtúnṣe sí ni kò ní báyìí débi tó bàjẹ́ dé. Àwọn bàbá wa rí pé kò síbi tẹ́ fẹ́ lọ tẹ́fẹ́ dé kò sí nǹkan tẹ́ lè fi Kùránì yanjú ipa àwọn náà làwọn padà bá yanjú ẹ̀. Wọ́n kàn rí bí ìgbà tẹ́yìn má kàn pariwo ẹnu lásán àbá rí sí. Ṣùgbọ́n nígbà tí ayé àwọn àbá wa náà ẹ wà rí pé kò tí burú tó báyìí. Tí báyìí náà lẹ́ sọ ní ìsìn pé báyìí pé kíníkan lọ́jà lè sìn ẹ láyé tí wọ́n sí kíníkan tí wọ́n sí ayé ti burú sí. Ẹ sọ pé tẹ́wà dọ́jà ènìyàn ní nẹ́ẹ̀tì kìíní nǹkan iye tí wọ́n ta odidi adìẹ ní mọ́nẹ́ẹ̀tì kìíní nǹkan kò tún 500 naira lọ ní ìsìn báyìí ó di 10,000 naira. Ẹ̀yin náà wá ti pé nǹkan wọ́ọ̀sì sí ẹ̀yin náà wá fi ayé àwọn àbá wa yẹn ẹ̀ wá fi yín sìn. Nítorí mọ̀ pé kò tí ì burú tó báyìí gbà yẹn nìyẹn. Nílùú èbò ń gbà yẹn lọ́wọ́ tán tà bẹ́ẹ̀ ní táìmù yẹn tán tà níye yẹn kí ẹ lọ́wọ́ tó dì lọ́dọ̀ tí wọ́n ní ìsìn. Tẹ́ fi mọ̀ pé bóyá ọ̀dọ̀ wa ń burú sí àbí kò burú sí nìyẹn. Nílùú òyìnbó ní year 2000 ní tí wọ́n tà ní $1 nílùú òyìnbó ẹ lọ́wọ́ tán tà ní dísìn. Kí àwọn tán tà ní $1 ní Nàìjíríà ní year 2000 kí á lọ́wọ́ tán tà Nàìjíríà nìsìn ní tẹ́ fi mọ̀ ìyàtọ̀ nìyẹn.
wípé ó ń bàjẹ́ sí ni torí pé wọ́n á bàjẹ́ sí àwọn àbá tó ti lọ yẹn náà àwọn orúmọlẹ̀ náà ló wá gbé àwa dìde wípé àwọn kan wà tó yẹ kí oníṣẹ̀ṣe náà máa kọ̀ kì í ṣe pé oníṣẹ̀ṣe yẹn kí wọ́n á dá wàhálà alẹ̀ kódà gan ní táìmù ẹ̀kọ́ orúmọlẹ̀ ló dìde rèé tẹ́pá oníṣẹ̀ṣe ló nírú àníyàn tí mo ní èròǹgbà tí mo ní láti jẹ́ kí òǹkálùkù orífẹ̀ ká gbẹ́sìn tì oníṣẹ̀ṣe ò ní sọ pẹ̀lú ọ̀nà tèmi ń gbà sọ oníṣẹ̀ṣe ra mọ́ sọ jẹ́lẹ́jẹ́lẹ́ náà ni nígbà tí ń jẹ́lẹ́jẹ́ àwọn ò ní gbọ́ ṣùgbọ́n nítorí kí àṣẹ rúmọ̀lẹ́ kété rúmọ̀lẹ́ ó bọ́lé bá àṣẹ rúmọ̀lẹ́ lọ jí mi jáde dé nínú Islam tẹ̀yìn wà náà nínú ipe iná la fi kojú iná. ó ń jà gíríjàgan bíi tiyín. rúmọ̀lẹ́ ni ó ń jà gíríjàgan bíi tiyín ló lọ gbé mi yìí dé pé iná la fi kojú iná. ní tí rúmọ̀lẹ́ fi gbé àdé ni pé iná la fi kojú iná tá a bá gbé jáde látara babaláwo sùúrù táwọn àbá rẹ fi kọ náà ni yóò mọ wò. ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ni ó mọ̀ sọ. ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ni ó mọ̀ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a gbẹ́ nìdí látẹ̀yìn látara babaláwo sùúrù ni ó mọ̀ ṣe ṣùgbọ́n ẹja gbèdì látara yín. kò sí ní tírẹ́ǹdì. kò sí ní tírẹ́ǹdì èèyàn nígbọ́ ṣùgbọ́n ẹja gbèdì látara yín ká fi náà kojú náà. wèrè la fi ń wo wèrè. gbé wèrè la fi ń wo wèrè ẹni dáàbò. so nípasẹ̀ dé yìí nígbà ìta lọ́nà wá dìde láti wá mọ kọ àwọn nǹkan tẹ́ ẹ ti rówó mọ́ adé tí a sọ tẹ́ ẹ ti parọ́ mọ́ wa tẹ́ ẹ parọ́ mọ́ wa bá wa láti mọ kọ̀ tó tí ìta lọ́nà wá ń tú àwọn àṣírí kan tó wà níbi tí yín náà tó jẹ́ pamọ́ ipò táwọn yẹn lè ronú sí pé àwọn kìnìún náà ò rí báyìí kò rí báyìí kò rí báyìí ẹ̀wọ̀ àdójúkà ẹ̀wọ̀ èyí tẹ́ ẹ̀ ṣe yí báyìí ẹ̀ dúdú ìjà kọta lọ́lọ́run ni torí bàbá gbọ́ pọ̀lọpọ̀ wá sórí tẹ́bí tó kọ̀lọpọ̀ àwọn bá ṣe program ní ìsìn báyìí àwọn kan sọ pé a fẹ́ dìfẹ́ǹdì agbó torí pé wọ́n bú bàbá wa la fi sọ̀rọ̀ ànímọ́sẹ̀tò ẹ̀ yóò kó gbúra bàbá personality yẹn jẹ àwọn kó olùkọ́ síbi ẹ̀ àwọn kó sọ pé ṣe kó sọ àlùkùrá nìyí àwọn kó olùkọ́ síbi ẹ̀ àwọn kó olùkọ́ sí pé ṣe kó mọ bú mọ́ dùn ní àwọn kó olùkọ́ síbi ẹ̀ gbogbo púgàmù èyí tó máa rí bí ẹni pé ó bá fẹ́ kù díẹ̀ káàtó fún àwọn ètò wa wọ́n á lọ mọ́ gé gbogbo ìta àṣìṣe náà kò yẹ tó kù díẹ̀ káàtó kò síbi tá a ti parọ́ kò tọrọ tó wà bẹ́ẹ̀ ní tó rọ̀ nìyẹn. lẹ́ẹ̀ni gbà kò síbi tá a ti parọ́ nígbà tí àwọn rúmọlẹ̀ tiwa náà wá dìde nìsín láti wá tán di pé gbogbo àwa oníṣẹ̀ṣẹ̀ lámọ́ kan ni pé ẹ lárọ̀ sọ̀kalẹ̀ wá túnlé ààyè ṣe ẹ lárọ̀ o gbogbo àwọn rúmọlẹ̀ wá dìde wọ́n á fẹ́ bá wa túnlẹ̀ wá ṣe ẹ̀yin àfáà tún wá dìde pé kó mọ̀ ṣe é tún ṣe bí wàá mọ sírú àwọn kan báyìí àwọn èèyàn ò ní jí lórí ẹni bí ìrùtà náà yóò bá dìde kẹlòmínú ó dìde láti wá jà mí lọ àwọn èèyàn ò ní jí lórí ẹni wọ́n mọ̀ rò pé níta gbé dání òun náà nìkan àti ẹ̀kọ́ pé àzọ́ bí àkè sọ́nà ṣùgbọ́n kéésù. wọ́n mọ̀ rò pé àdúrà láàbì tún lu wa sí. ẹni dààmú wọ́n mọ̀ rò pé àdúrà yìí náà láàfin tún lu wa ṣe ni tí òun lọ sọ wọn lòun dé láti múra 4 million ó ní tó lè ṣe láyé àáfàá yìí àbí 3 million ni bí wọ́n sì náà wọn ní ìtì ẹ̀ mọ̀ bá pọn náà wọn náà ni owó òun tán bá kó fún àáfàá yìí ó ní tí ó ṣe láyé wọn bí ìbá ti àárí ìkẹsẹ̀ láyé tiwọn kún sàkófé mi. tàbí wọn kó fọlọ́kadà kan. àbí wọn kó fọlọ́kadà kan bí ìbá ti àárí ìkẹsẹ̀ láyé tiwọn kún sàkófé mi. àbí torí ó ti ìyẹn tún lè tàbí èbú lójú ẹlòmíì pé sẹ́yà ṣé wà lówó ni ṣé mo wà ókè tí wà lẹ́yìn ìkẹsẹ̀ láyé tí ẹ kó 4 million fún mi èmi ò rí nǹkan fi ṣe. kó ń fún ẹyin ní 1 million ó pè yín ju àjì lọ. bẹ́ẹ̀ ni bó ṣe rí nù so ẹ ti wá gbé ẹ̀sìn ẹ̀yin tẹ́ wá dúró lórí ẹ̀sìn tẹ́ wá fi ẹ̀sìn parọ́ ẹ̀yin náà tún wá sáyé lọ sí múra láti jẹ́ ká mú èèyàn orí bí ẹni pé téèyàn bá lọ múra téèyàn mọ̀ dáńtò tọ̀ ẹ̀yin tẹ́ lọ múra tí yín dá ni ẹni tí ò bá dá òní kò ní tẹ̀ta. ẹ̀rí iye tí Kánò kó lọ sí kó jáde láti Nàìjíríà. kíní kan tírílíọ̀n ló jáde láti Nàìjíríà. ní stéètì tó pọ̀ jù. ní stéètì tí ó lówó rárá àwọn àfọwọ́ tí wàá túnú tí wọ́n ṣe àwọn àfàdúrà tó lọ́yà bá wa ṣe àwọn olùmọ̀lẹ́ tí wàá dìde pé ká wá tan ìmọ́lẹ̀ sí gbọ̀rọ̀ yìí ká wá fìdí òótọ́ hàn ṣé sẹ́yìn wàá rò pẹ́lẹ́ dáṣẹ́ rúmọ̀lẹ́ dúró ní torí kò yé mi iṣẹ́ rúmọ̀lẹ́ ń ta lọ́lọ́run kì í ṣe ń tẹ́lẹ̀ dá dúró ẹ̀yin àáfà ẹ mọ́jà mọ́ ẹ̀jẹ̀ alófẹ́ ìfẹ́ la lè lò ẹ mọ̀ pé tẹ́ ẹ bá gbé líle mi náà ó gbé líle
pàṣẹ wèrè ló ṣe wo wèrè. kì í ṣe wàhálà ni wọ́n gba Islam o arákùnrin tó fẹ́ dá wàhálà alẹ́ yẹn torí pé àfọwọ́lẹ́rán àwọn èmi pẹ̀lú àwọn èèyàn kan a sọ̀rọ̀ àwa ni ká fọwọ́lẹ́rán ká máa wo ibi tó fẹ́ bá gbogbo program ti ṣe gbogbo fúlẹ́ńgé ti ṣe yẹn abẹ́ ewu tó máa bá já àwọn ibi tó máa bá bó ṣe ń ṣe yẹn tó ń ṣe fúlẹ́ńgé yẹn abẹ́ wo wéètì ẹ̀ abẹ́ ewu tó máa bá já nígbà tó ń bá parí gbogbo tó fẹ́ ṣe ìgbà yẹn làwọn máa tó wá bẹ̀rẹ̀ títí wa lórí ẹ̀. ìfàjà ni ẹ polówó tí yín káà náà polówó tiwa táyì ti bú tiwo yín ti wá àwa náà bú ti yín ìṣòro tẹ̀yìn ní ni wípé ìbàjẹ́ ti wọ àwọn ọmọ tẹ̀yìn kó lẹ́yìn lẹ́wù débi wípé ẹ̀rí káfẹ́lẹ́ náà kì í sábà bú ṣẹ̀ṣẹ̀ bí àgbà tó sọ àbúrò àwọn lọ́sùn pa àwọn ọmọ tẹ́ ẹ kó lẹ́yìn bàjẹ́ tí wọ́n lẹ́wù débi wípé ẹ̀kọ́ kan torí pé àwọn bàbá wọn náà máa ń ta ní bá ṣẹ̀ṣẹ̀ àwọn náà ti wá máa ta ní bá ṣẹ̀ṣẹ̀ àwọn kan ti wá lọ wọ́n ti lọ develop program lórí wọ́n ti lọ build program lórí pé kí wọ́n ta ní bá ṣẹ̀ṣẹ̀ kí wọ́n ta ní bá Christianity lórí àwọn náà lábúrú yẹn wọ́ lẹ́wù bẹ́ẹ̀ bá pé ó wá sọ pé ta Ọlọ́run ṣe fúlẹ́ńgé afẹ́ obi tí ó bá já tẹ́ afẹ́ fòfin gbé ta Ọlọ́run òfin tó fẹ́ gbé ta Ọlọ́run ó gbà àwọn ọmọ yín náà tí ń bú ṣẹ̀ṣẹ̀ kódà òfin tẹ́ fi gbé ta Ọlọ́run ó bú bàbá yín gan tó sọ pé àwọn ọjọ́ mèsì pé ẹni bú ni yín tí fò bá kọre ẹ lọ kó fádànù òfin tẹ́ fi gbé ta Ọlọ́run ó gbé àwọn èèyàn náà ṣe bọ́rọ̀ lẹ́ ń sọ lórí social media ọ̀rọ̀ sí ta Ọlọ́run náà ń sọ kí wọ́n gbé ta Ọlọ́run yọkùmọ̀ ó lọ fọ́ máa fà kà lórí ilé àbí ṣé ta Ọlọ́run yọkùmọ̀ ó lọ fọ́ máa fà kà lórí ilé ni ọ̀rọ̀ tẹ́yìn ń sọ tó dàbí ẹni pé ẹ fi ń bẹ̀sìn tiwa jẹ́ táwọn ò sì bínú táà sì sọ pé bóyá ọ̀la alọ́gbèsè kí $2 ni ọ̀la alọ́gbẹ́ janguwa ni ọ̀la alọ́gbẹ́ rọ́pọ̀jù ni abẹ́ gbọ́ òṣìṣẹ́ kó sọrí abẹ́ gbọ́ Kristẹni kó sọrí kò sẹ́ni tó sọrí òfin tí ò gbá àwọn èèyàn ohun tó wáyé kó lè gbé ta lọ́lọ́ àbí àwọn èèyàn ò sásẹ̀ mọ́ bẹ̀sìn jẹ́ tó jẹ́sìn ẹlẹ́sìn gbogbo bàtà ti fẹ́ ṣètò àwọn gbẹ́tò tiwọn lórí pé kí wọ́n bẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ ni nígbà tó fìn wá lè gbá àwọn èèyàn ó sì wá gbé ta lọ́lọ́ báwa bá ti fẹ́ ṣe ìwàásù wá sí wọn kó wọn bú ṣẹ̀ṣẹ̀ ni ta lọ́lọ́ wá sọ̀rọ̀ tiẹ̀ ní ìsìn ìyìn lọ bá yẹn lé kí n dènà de yẹn ìyìn kẹ́ni tó ń lo kó mọ́ lọ ìyìn kẹ́ni tó ń lo odò mọ́ bọ̀ ó ṣe á di pé ta lọ́lọ́ nìkan lòfin tẹ́ pé gbogbo ala ṣe kékeré lábẹ́ òfin tẹ́ ń sọ ó ṣe á di pé ta lọ́lọ́ nìkan lòfin lè gbé ó ṣe á di pé oníṣẹ̀ṣe tó bá ti ó ṣe pé oníṣẹ̀ṣe tó bá ti wá sọ̀rọ̀ tiẹ̀ tó náà fi dáàbò bò ẹ̀sìn rẹ̀ nìkan lòfin lè gbé tí ò lè gbé ẹ̀yìn tẹ́yìn bá bú ìṣẹ̀ṣe tàbí tẹ́yà bú Christianity kí ló tó fi hàn lè gbẹ̀yìn tẹ́kítà Ọlọ́run nìkan wá lófin lè gbé. mo gbé kudos fún bàbá mi Alhaji Akeugba Gold ẹni re ọmọ ẹni re ẹ kú ìgbìyànjú ẹ kú ìfi ìwà dáadáa hàn ìdí ní Islam ni bàbá mi Alhaji Akeugba Gold ni wọ́n fi hàn yẹn ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ o tí wọ́n bá gbé ẹlẹ́dẹ̀ sórí bẹ́ẹ̀dì yóò wá ẹlẹ́dẹ̀ o tí wọ́n bá gbé ẹlẹ́dẹ̀ sórí ẹni ó máa wọ ẹlẹ́dẹ̀ o. ayé gbàgbọ́ nítorí jẹ́ Islam ló fi hàn yẹn èyí tí wọ́n wá fi hàn yìí kí náà ń pè é tí ò sọ̀rọ̀ débi pé o kẹsẹ̀ èyí tí wọ́n fi hàn yìí okay this one is out of Islam ilé ìṣẹ̀lẹ̀ sínú Islam okay ká gbàgbọ́ pé etí ṣe igi sí yẹn gangan náà pé ní Islam tó fìfẹ́ hàn etí wọ́n ṣe àpá rẹ̀ ló ń ṣe é sí. bó ti yẹ kí Alhaji bàbá mi Alhaji Akeugba kó bó ti yẹ kán ṣe náà ni wọ́n ṣe yẹn ẹnìkan kan àwa mùsùlùmí kò sẹ́ni tó rẹ́dì láti gbèjà Ọlọ́run ẹnìkan kan ò rẹ́dì láti gbèjà Ọlọ́run fúnra Ọlọ́run náà ló máa gbèjà ara rẹ̀. nígbà tẹ́ ẹ ti wá mọ̀ bẹ́ẹ̀ afábílẹ̀ àkẹyìn nígbà tẹ́ ẹ ti wá mọ̀ bẹ́ẹ̀
gbogbo fídíò ìtẹ́ ń ṣe yóò wà nítumọ̀ mọ́ ṣé ẹ ti lọ́lọ́run làlá o tí wọ́n bá sì ti bú fún rẹ̀ ní ó gbèjà rẹ̀ tẹ́ pé òótọ́ mo wá bú àlá òyìn ẹ jẹ́ ó gbèjà rẹ̀ tẹ́ pé òótọ́ mo sì bú Ọlọ́run Olódùmarè tó dá mi tèmi mọ̀ pé Ọlọ́run Olódùmarè tó dá mi kì í sì sẹ́ni tí mo lè bú kì í sẹ́ni tí mo tó bú torí ọpọlọ tí ìfi bá sọ pé mo fẹ́ bú gan tí ìfi yájú sí kò ní fi sí mi lórí táyé pé tòótọ́ ni mo wá bú àlá o ẹ jẹ́ àlá ò gbèjà ara rẹ̀ ẹ̀yẹ́ má fi bílò tẹ́ ẹ̀kọ́ gbèjẹ ẹ má gbèjà àlá o ẹ má fi bílò tẹ́ ẹ̀kọ́ gbèjà àlá o ẹ jẹ́ ó gbèjà ara rẹ̀. ṣùgbọ́n àwọn ìdí yẹn bá ti ń ṣe tó bá ti ń lọ capacity tí yẹn bá ti ń ṣe tó bá ti ń dé bí ọmọlúwàbí àwọn èèyàn kan àfi kí a ní igi gogoro mágùn wa lójú àtòkèrè láti wò. ṣé ẹ jọ ṣé ẹni tó ní personality ní tẹ́yìn bá yẹ tó wá kan personality ṣé ẹni tó ní personality kò lè jà fún personality rẹ̀ ọ̀dọ̀ Alfa mo ti rí tí ọ̀dọ̀ mùsùlùmí mo ti rí tí èèyàn bá yàn jà fún personality. mo fẹ́ sọ nǹkan kankan fún gbogbo wa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn àbáláyé tẹ́ ẹ ti wà láti pẹ́tipẹ́ tẹ́ ẹ ti wà nílẹ̀ Yorùbá láti pẹ́tipẹ́ ẹ̀yin lèmi fẹ́ rọ̀ torí pé ẹ kì í ṣọ̀tá wa àwa náà kì í ṣọ̀tá yín. àwọn èso ọ̀tá ọyìn ṣùgbọ́n ẹ̀yin lọ̀tá wọn bẹ́ẹ̀ bá jọ̀tá fún wọn ni ojúmọ́ lẹ́mọ̀ sọ pé ẹ̀pá náà dẹ́bọ̀ rẹ̀ ẹ̀wọ́n á bẹ́ẹ̀ sì pa wọ́n rẹ́ bẹ́ẹ̀ sì pa wọ́n run tí ẹ̀sìn yóò ṣe gba gbogbo ilẹ̀ Yorùbá ní tẹ̀ ń fẹ́ nu ọ̀tá lẹ́yìn jẹ́ fún wọn àwọn ohun èso ọ̀tá yín àwọn ohun òmú yín lọ́tá ẹ̀yin mú wọn lọ́tá ni ẹ̀yin mú wọn lọ́tá ni àwọn ohun òmú yín lọ́tá gbogbo bẹ́ẹ̀ bá ṣe sọ pé bá àṣẹ jẹ́ wọn ò tún fìfẹ́ gbá yín bẹ́ẹ̀ bá ti ní ìṣòro tó ń mọ̀ pé kò sí tẹ́lẹ̀ fi ń tẹ́ gbé dání yanjú. wàláhì àwọn bàbá wọn ò bá wọn ẹlẹ́sìn àbáláyé wọn ò bá wọn ṣọ̀tá o wọn ò bá wọn Christianity wọn ò bá wọn ṣọ̀tá o ilẹ̀ Yorùbá yìí náà láti jọ wà láti ẹjọ́ Yorùbá láti pẹ́ látọjọ́ tó ti pẹ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nísìnyí nígbà yí àwọn bàbá wa èèyàn mélòó lẹ́yìn tó jáde inú àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe nígbà náà nígbà tó oníṣẹ̀ṣe gan gbóná tó oníṣẹ̀ṣe gbóná táwọn oníṣẹ̀ṣe tí wọ́n dominate ilẹ̀ Yorùbá gan èèyàn mélòó ló gbégbèsè pé ó fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ ó fẹ́ dá wàhálà ẹ̀sìn sílẹ̀. ó ní dáàmú fún tó sọ ó ní dáàmú fún tó sọ onígbà tí ẹ̀sìn gbóná èèyàn mélòó ló nígbà ayé àwọn bàbá wa ìpè èèyàn mélòó ló gbégbèsè náà sọ̀rọ̀ sí Islam táwọn ń ṣe ibi tá a fẹ́ dá wa padà sí náà nù ìpè tẹ́ ẹ pé gbà wáyà bàbá wa mo ò takò yín mo ò bá yín jà pé táwọn ọmọ oníṣẹ̀ṣe wá dìde tẹ́ ẹ wá ń takò wá àti pé ní táwọn fi mọ̀ pé ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ lálàáfíà nu àwọn bàbá mo bára wọn jà tó yẹ kí wọ́n bẹ̀ yín jà bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́n ń wò yín pọ́ mo wá ní inú wọn dùn sí yín tí wàá ló dé tẹ́kítà ti wá sọ̀rọ̀ kan ẹ̀yin ò mórí ní kámórí wá ká fọrùn lẹ̀ tá a sọ̀rọ̀ kan a sọ pé àti búgbá àti bọ́ àwo ẹ̀yin náà ti ẹ̀ wá rí pé sẹ́pẹ́ ẹ̀yin náà ti wá rí pé ẹ̀sìn táwọn àbá ṣe ń gbà náà ó lálàáfíà ju ti sìn lọ ẹ jẹ́ gbogbo padà bẹ́ẹ̀ àbí kí la tún dúró de nígbà bá ti pẹ́ sí àwọn àbá wa nígbà náà ó lálàáfíà ju ti sìn lọ kí táwa lè padà bẹ́ẹ̀. ntí wàá sì dá ń bẹ á mú kún bẹ. àbí etí wàá dáná ẹ̀sìn nínú ẹ̀sìn táwọn bàbá wa gbélé yẹn òun láàmú kú ò kì í ayé pé a lọ bọ́nú ẹ̀sìn mi a mọ̀ fi bàjẹ́ pé àwọn táyé pé ẹ̀bọ wọn máa ń ṣe àwọn táyé pé wọ́n máa bẹ́rí èèyàn ni àwọn táyé pé wọ́n máa ṣe gbá ni àwọn táyé pé wọ́n máa ṣàwọ̀ ni àwọn táyé pé gbogbo wọn náà burú. wọn wà ní dáadáa nǹkan tán gbáyé wọn sí. àwọn àbá wo dára kankan àwọn àbá tó ṣe bu alẹ́ bá a ṣe pọ̀ tó yìí wọn à ní dáadáa kankan tó gbáyé wá sí. òtá fẹ́ ní kó sọ dáadáa tí òṣìṣẹ́ kan tán sílẹ̀ Saudi òṣìṣẹ́ kan tán sí Israeli tán ní kó dáadáa tán ṣe ó mọ̀ kàlọ́ ní anabi Yunus anabi Yakub bàbá wọn ni anabi Yusuf bàbá wọn ni anabi Ibrahim gbogbo wọn ó mọ̀ ṣẹ́ dáadáa táwọn èèyàn ṣe sọ dáadáa kan tí bàbá tiẹ̀ ṣe tẹ́yìn bàbá fẹ́ràn yọba yín ẹ fà ìtàlù yàn bàbá yín. Unlike today ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe ẹ̀yin lèmi fẹ́ rọ̀ ẹ dákun
ẹni tí ó fẹ́ sọ gbogbo wa dọ̀tá yìí, ẹni tó fẹ́ sọ mùsùlùmí dọ̀tá oníṣẹ̀ṣe, tó fẹ́ sọ oníṣẹ̀ṣe di ọ̀tá mùsùlùmí, tó fẹ́ sọ kìrìsìtánì di ọ̀tá oníṣẹ̀ṣe, inú yàrá kan náà gbogbo àti jáde o. Inú yàrá kan náà ni gbogbo wa ti jáde. Ẹ̀sìn ọ̀tọ̀, ìjọmọlúàbí ọ̀tọ̀. Wàláhì ẹ̀sìn ọ̀tọ̀, ìjọmọlúàbí ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí Yorùbá sí Yorùbá, Yorùbá ni mí, mùsùlùmí ni mí, ṣùgbọ́n Yorùbá ni mí. Ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì ó lè jẹ́ kìrìsìtẹ́nì, Yorùbá ni. Ẹni tó pinnu ara rí babaláwo, Yorùbá ni. Níbo la fẹ́ gbé ìjẹ́ ọmọ ìyá tó jẹ́ Yorùbá yẹn, níbo la fẹ́ gbé sí? Ẹ jẹ́ àlọ́ làákà ìnà o. orí rẹ pé ní sì wà fún ọ lẹ́sìn. Ó lẹ́sìn ọ̀tọ̀, ìjọmọlúàbí ọ̀tọ̀. Ó ní ẹni tó babaláwo àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí. Ó ní ọlọ́mọ ìyá ni wá. Ó ní ká gbẹ́sìn sílẹ̀, ká lo ìjọmọlúàbí. Ṣébi tá à ń títa Ọlọ́run gbé dání náà ni. Ìtìká Ọlọ́run gbé dání náà ni pé ká gbẹ́sìn ilẹ̀, ká lo ìjọmọlúàbí. Ṣébi kẹ̀kẹ́ tá à ń sọ náà ni pé ẹ̀jẹ̀ á gbẹ́sìn ilẹ̀, ká lo ìjọmọlúàbí. Kí n tá tí wàá fẹ́ lo ìjọmọlúàbí, ẹ̀yin náà lẹ́yọ̀ kọ́ mẹ́sìn wà. Ó mo fi sọ wípé irú ẹ̀yin tẹ́ jẹ́ àfàtà tó ń jẹ́ YorubaNation agitator yìí, irú yín gangan ni kò yẹ kẹ́ ẹ gbẹ́sìn rù, torí ẹ jẹ́ tí gbogbo ayé ń wò. Ṣùgbọ́n irú yín tí wàá jẹ́ pé agitator YorubaNation tẹ́ fẹ́ lo ìjọmọlúàbí, ìjẹ́ Yorùbá láti gba Yorùbá, tẹ́ lo ìjẹ́ Kristẹni àbí Mùsùlùmí àbí ìjẹ́ babaláwo fi gba YorubaNation, tẹ́ pé ìjọmọlúàbí, èdè tó dára pọ̀, ẹ̀yà tó dára pọ̀, àwọ̀ tó dára pọ̀ la fẹ́ fi gbà á. Ẹ wàá yọ ẹ̀sìn kúrò. Ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín gangan lẹ́yọkọ̀ dàrú. Tẹ́ni ẹ̀yin ẹlẹ́sìn aburú yín pọ̀. Tẹ́bẹ́ tá ń sọ̀sùn yín, ẹ má disturb àwọn èèyàn pọ̀. Ẹ làwọn èèyàn mọ́ kọjá, ẹ pa títì rẹ̀. Táwọn ọlọ́sùn tí wọ́n ń ṣe ọ̀sùn wọn lẹ́ẹ̀kan lọ́dún. Ṣé ẹ pẹ́ ìtẹ̀sìn bọ́? Á pé ìjọmọlúàbí lè fẹ́ tì bọ́ ni. Tẹ́ ẹ ronú bí ọmọlúàbí pé ọlọ́sùn dẹ́sìn rẹ̀. Kí ni? Ẹ kẹ́ òun ní kíá. Kí ni? Ẹ̀mí lè wẹ́rẹ́ ọlọ́sùn wá sí kí lọ́dún. Káàtẹ̀ wá lówó ọlọ́sùn sùtọ̀ bọ̀. Wọ́n ti gbogbo Ọ̀ṣun Òṣogbo. Ó tún wá sádùúgbò rẹ̀. Ó tún wá ṣe. Ẹ̀ẹ̀kẹ́ náà ni ó ṣe lọ́dún. Ọ̀nà wa ló gbà disturb yín. Ẹ̀yin tẹ́ pé kámẹ́rì tẹ̀sìn bọ́. Ẹ̀yin gangan náà lẹ wá sí fáàsì lẹ́pà burú àwọn ọlọ́sùn pọ̀ lẹ́kọ̀ọ́ dẹ́mu àwọn ọlọ́sùn. Ṣé ẹ̀ ti wá ti tẹ̀sìn bọ́ bá? Tó máa fi ọkọ̀ YorubaNation sọ́wọ́ orútúrú tí yín. Sí ẹ̀sẹ̀ yín lẹ́ fi jà fún. Tó máa fi kọ́kọ́rọ́ YorubaNation tó máa fi sọ́wọ́ yín. Dájúdájú ẹ̀sìn yín lẹ́ fi jà fún. Lẹ́yìn tẹ́ ti di pé ẹ̀yin tẹ́ ń disturb àwọn èèyàn lójoojúmọ́, ìrun àárọ̀, ìrun ọ̀sán, ìrun alẹ́, àwọn kan ṣe làtúrù kọ̀dírì, àwọn kan tún ṣe kí lórúkọ ẹ̀, àwọn kan tún ṣe fíjì, ó ṣe gbogbo ẹ̀ sì lẹ́yìn bí ẹni pé ẹ̀ ń disturb aráàlú. Táwọn kan máa ń ṣe ìkàlẹ̀ ẹ̀kọ́ lọ́dún tẹ́ bá burú wọn pọ̀. Ìyẹn tá à ń sọ náà nù pé nípa ìjọba ènìyàn. Gbogbo ohun tá a ní náà nù pé ẹ̀sìn ti fẹ́ máa pín wa. Mo ta iná nìyẹn pé ẹ̀sìn ti fẹ́ máa pín wa. Ipe ìjọmọlúàbí ni ẹja lò, yín ti ta lọ́rùn gbé dání yẹn nìyẹn. Ẹja lò ìjọmọlúàbí, ẹja agbẹ́sìn sọ̀tọ̀. Mo sì rí pé nínú ètò tí yín láti ilẹ̀ bí ayé ìgbà tẹ̀ tó wá ń tún yà bàrà yìí. A rí pé yìí náà ẹ fẹ́ràn ìjọmọlúàbí kí gbogbo ó ṣe pọ̀. Ṣùgbọ́n bí tẹ́ ẹ ti ń yà lọ yìí. Sọ̀nà nígbà tán ti lọ mú mi sẹ̀mìsẹ̀mì yìí. Nígbà wọn ti lọ mú rárá ti lọ mú mi àràfà. Omi sẹ́mùsẹ́mù mo tẹ̀ kó máa ń lómi mọ́ kéèyàn tutù ní. Ìgbà tá àfáà Akíìmù dé ọkà àfáà Akíìmù lé ni o. Àfáà Akíìmù. Ìjẹ́ Yorùbá a lè jẹ ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀. Walau sha'a Allahu laja'alakum ummatan wahidatan. Fúnra Ọlọ́run ló sọ ní Al-Qur'an. Àwọn ògbèjà Ọlọ́run. Ṣùgbọ́n ìgbésẹ̀ tí ọmọkùnrin ń gbé àti àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n fún ní support wàláhì. Àwọn kan ní lò wọ́n o. Àwọn tí dẹ̀ ń lò wọ́n tí wọ́n ní kó máa jó kó máa nìṣó. Wọ́n fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ ní ogun ẹ̀sìn sí rẹ̀ ìmọ̀ pa ìran rẹ̀ ni o. Wọ́n sàwọn nánú mọ̀ pé àwọn ògbèjà Ọlọ́run sọ gbèsè ti ta Ọlọ́run gbé ó burú jáì. Ẹ̀yin ṣe wáàsí àwa náà ṣe wáàsí.
ẹ̀yin tẹ́ ìgbìjọ Ọlọ́run ẹ̀yin tẹ́ ìgbìjọ Ọlọ́run lẹ bá sọ pé ẹ fẹ́ gbófin dìde, ẹ fẹ́ mú lọ́ọ̀yà dìde, ẹ fẹ́ mú gbá dìde, ẹ fẹ́ mú ọlọ́pàá dìde, ẹ fẹ́ protect ẹ̀ sí yín. Ṣé ok sáwà táwà lọ pọlọ́pàá táà pé lọ́ọ̀yà sáwà là ń gbìjọ Ọlọ́run ẹlẹ́yin ògbìjọ Ọlọ́run ẹ̀yin lẹ́sìn sọ pé ẹ mú ọlọ́pàá dìde, ẹ mú gbá dìde, ẹ máa wò dìde, ẹ̀yin ògbìjọ Ọlọ́run. Sáwà táwà jókòó sójú kan táà kàn sí wá sí tiwa sáwà là ń gbìjọ Ọlọ́run ó yàtọ̀ lọ́gbìjọ Ọlọ́run àwọn méjì. Kí ló dé pé ẹ máa ń sọ̀rọ̀ lẹ́nu ẹ sì lè practicalize ẹ̀ ọ̀rọ̀ tó bá sọ òun pé Islam is peace 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 náà ni táyì dọ̀rọ̀ ẹ̀sìn wàhálà òde peace orí ẹnu peace orí ẹnu gbìjọ Ọlọ́run náà ní sí orí ẹnu ni ẹjẹ àmọ́ yìí àgbùdọ̀ wò náà gbogbo ní ṣe mítìn wọ́n ti ṣe kótókótó mítìn lẹ́yìn àgbùdọ̀ wò náà ẹjẹ bá ṣe da ẹkọ dalẹ́kun ẹjẹ akínníkẹ̀kẹ̀ nìkan sì gbìjọ Ọlọ́run. sábà tá a jókòó sójú kan tẹ́lẹ̀ nígbà tá a láṣà sáà la gbìjọ Ọlọ́run. ogun ẹ̀sìn yìí máa pa ìran rẹ ni o àwọn ò sì ní gbà kéèyàn kan dá ogun ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá tá a jọ nìyí àjọ nílẹ̀ Yorùbá ni o oníṣẹ̀ṣe kankan kọ́ ló nílẹ̀ Yorùbá o ẹ lọ mọ̀ yẹn o. àjọ nílẹ̀ Yorùbá ni ẹnìyẹn kò sì ṣetán àti dá ogun ẹ̀sìn sílẹ̀. oníṣẹ̀ṣe ló nílẹ̀ Yorùbá oníṣẹ̀ṣe inú ṣẹ̀ṣe náà gbogbo yín ti jáde irin tá à ń lọgun náà ni pé a fẹ́ mọ́ tako ìṣẹ̀ṣe tẹ́ ẹ ti jáde nu ẹ mọ̀ ní tá à ń lọgun náà nù torí tí gbogbo owó sì padà wá sí gbẹ̀yìn náà nù ìṣẹ̀ṣe ló láyé ẹni tó wá lóhùn òṣìṣẹ́ ṣe kò ní nínú ẹ̀yìn àfáì kò ní lè wímọ́ o kò ní lè gbòmọ́ gbọ́gbọ́ bá wo fún kó mọ́ jẹ gbọ́gbà gbòmọ́ fún kó mọ́ lò bọ́ ni ó sì ń gbẹ́rẹ́ kó mọ́ sin nǹkan pé níṣẹ̀ṣe nìyẹn ètò bá ti sínú owó kínní ìṣẹ̀ṣe ló láyé ṣùgbọ́n nígbà tí mùsùlùmí bá sọ wípé gbóhùn kan àbó òun fẹ́ parẹ́ àwa ó dìde ṣe bó kọ́ ló kọ́ wa létí ń parẹ́ yìí àfẹ́ ìgbókọ̀ Yorùbá lóde mọ́ ẹ wá láwọn orúmọlẹ̀ òní dìde aláwọ̀ àbáwò ní wọ́n dìde. ṣẹ́ẹ́dẹ́ yìí Abdul Hakim ọmọ gbogbo ọmọ yín náà ní báyìí ó kọ mùsùlùmí ni ta ni wàá kọ́kọ́ ọmọ yín lẹ̀ bóyá Mọ̀súrátù Abdul Hakim náà lẹ́fun gbogbo ọkọ̀ ti ń parẹ́ ó ti ń parẹ́ ẹ̀ díẹ̀ nìyẹn ìlà ta fẹ́ gbé dìde gangan náà nu ìṣẹ̀ṣe ló nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe bó sì lè fi dọ́mọ Yorùbá mọ̀ ó kọ tí tó múnú ṣẹ̀ṣe tójú kọ Yorùbá náà lè fi dá mọ̀ èdè wa yìí tẹ́yìn ní apàtì kálẹ̀mọ́sọ́ ló bá wá wọn náà lè fi dá mọ̀ tọ́ba ìsọ gbogbo ẹnu kò sí ẹ̀kan lè fi dá mọ̀ lágbàáyé mọ́ tá ìsọ gbọ́n tẹ́yìn rò pé oníṣẹ̀ṣe gbogbo wa ìṣẹ̀ṣe ló láyé ètò ẹ sọ pé ìṣẹ̀ṣe kọ́ ló ìṣẹ̀ṣe ló gbogbo wa ìṣẹ̀ṣe gbogbo wa ń ṣe níjọ ìjọba sẹ́yìn jẹ lẹ́yìn tí pé bàbá wo lẹ́mọ̀ tó sì àìjọ kan ní yín bá lu mọ́gùn bàbá wo lẹ́mọ̀ tó sì ẹni náà ti kùrì sí yùngbà náà ìjọ tẹ bá lẹ́yìn kan téèyàn kan ò ṣe ṣé bó wọlé fúlọ́ ok o fẹ́ rí iná o fẹ́ rí jẹ o fẹ́ rí mu àbí tẹ́yìn pé àdúrà tàbí pé tó bá gbà tí ó bá gbà ẹ̀yìn gan mọ̀ ní atẹ́wọ̀ ẹ̀ yá ka kùrì sí yù ṣùgbọ́n jẹ́ kéjì òsọ́mọ kan jẹ àbí kẹ́ni kó kó mọ́gùn. àdúrà 50-50. àdúrà tó ṣe 50-50 níbẹ̀ ni àdúrà tẹ́tẹ́ àdúrà dáìsì ó lágbára. oníṣẹ̀ṣe kankan kọ́ ló nílẹ̀ Yorùbá o àti mùsùlùmí àjọ nílẹ̀ Yorùbá ni àti kìrìsìtánì ti mẹ́ nílẹ̀ yìí àjọ nílẹ̀ Yorùbá ni. àwọn ọmọ ìyá mi márùn-ún ni wọ́n jẹ́ kìrìsìtánì mo nínú ọmọ ìyá tó jẹ́ pé à ń ṣiṣẹ́ babaláwo bẹ́ẹ̀ ni tó jẹ́ pé onífá ni ọmọ onífádé mo nínú ọmọ ìyá tó jẹ́ onífádé tó jẹ́ pé sọ́ọ̀nìmù tí ń jẹ́ onífádé ní ń jẹ́ nínú ilé wọn ifá ni wọ́n ń ṣe níbẹ̀ wọ́n dẹ̀ jogún rẹ̀ lọ́wọ́ baba ńlá baba wọn ni. mo sì lọ́mọ ìyá àwọn ọmọ ìyá mi márùn-ún ni wọ́n jẹ́ Christian ajá ń ṣàṣepọ̀ o inú ilé wa ò dàrú o ọ̀dẹ wa ò dàrú o bó ṣe rí nìyẹn o tí wọ́n bá ní nǹkan ṣe àwọn ẹ̀sìn àṣekúdórógbó ìmọ̀ fi ẹ̀sìn kò ní dá abẹ́ tó bá ń fẹ̀sìn bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí bá ń ti torí ẹ̀sìn tí ń ba ìjọmọ ìyá jẹ́ kò ní yẹ ẹni ọba yìí tó rí pé ọjẹ́ mùsùlùmí
ọwọ́ ń ta àwọn ọmọ ìyá rẹ̀ lọ́pọ̀ torí pé wọn bá ṣe Islam tí ń ṣe kì í ṣẹni eré o kì í ṣẹni eré o ẹjẹ́ àsòtọ́ ọ̀rọ̀ fúnra wa o ìjẹ́ni eré ọ̀kan ẹ̀sìn o ẹ̀sìn ọ̀sọ̀ yẹn dẹ́ni eré ẹ má jẹ́ àtàrà wa ẹ̀sìn ọ̀sọ̀ yẹn díẹ̀ ní eré èyí lè jẹ́ mùsùlùmí kó jẹ́ olórí ibú ẹ̀dá èyí lè jẹ́ kìsẹ́nì kó jẹ́ olórí ibú ẹ̀dá bẹ́ẹ̀ sì ni èyí lè jẹ́ onífá kó jẹ́ pé olórí ibú ẹ̀dá ni. ẹ̀yin lè jẹ́ onífá kó jẹ́ olórí ibú ẹ̀dá ẹ̀yin lórí yín burú o orí babaláwo yìí máa ń burú kábíyèsí fa tí wọ́n lórí babaláwo tó rí ẹ̀ burú ni kábíyèsí fa orí babaláwo yìí burú bóyá olórí ibú ẹ̀dá wà láàrin ti yín ẹ̀ o ẹ má bínú pé mo fọ lórí ibú náà dáyé lò because tí n bá fọ lórí ibú dáyé lò kò ní ìmọ̀ bí mo ti fẹ́ sọ ni ó ní babaláwo yẹn burú o nígbà ayé rojú táyé ráàyè àwọn abáwo yẹn sọ lórí ibú babaláwo kí ló fẹ́ múri rẹ̀ burú sẹ́wélá ní òrìjà ni àbógbò ní òníwà ó ní babaláwo yẹn burú ẹ̀sìn àjòjì ló kórí ibú wọ̀lú táyé tí gbogbo yín náà ti mọ̀ gbogbo ohun tó yẹ kí wọ́n ṣègbésẹ̀ yìí lórí ẹni wọ́n lọ mọ gbàdúrà ní tó kó rí búwọ̀ lóyún tó rí búwọ̀ pọ̀ tá a fi ń fi ọpá yé ìgbà kan já ju ti sin lọ. ẹ mọ̀ sọ èyí pé èèyàn lè jẹ́ mùsùlùmí kó tó rí bú ẹ̀dá àbújá kìsìtẹ́nì kó tó rí bú ẹ̀dá ó jẹ́ babaláwo kó tó rí bú ẹ̀dá kó tó lórí bú ẹ̀dá lára gbogbo babaláwo gẹ̀ẹ́sì orí ẹ̀dá lára babaláwo. àti wípé ọ̀rọ̀ lórí bú ẹ̀dá tẹ́ wá sọ yìí ṣé ẹ sọ pé ìgbìjọ lọ́hùn ẹ̀sìn ọ̀fàjà gbogbo ọ̀rọ̀ lórí bọ̀dà tẹ́ ń sọ yìí sọ̀rọ̀ sùúrù ni àbọ̀rọ̀ orí tébù níbo la ti gbà wọn lórí ibú ẹ̀dá yìí gan sínú ẹ̀sìn yìí náà kàn ní lórí ibú ẹ̀dá ọmọ adámọ́ gbogbo tẹ́sìn yín kan yín náà nù ẹlẹ́mu lórí ibú ẹ̀dá adámọ́ ẹlẹ́mu tí ó làlúbàdìkà ẹlẹ́mu ọlọ́run wá bá wa ṣe o lónìí wá mọ̀ àgbà wá bá wa ṣe o wá bá wa ṣàdá ọmọ ìyá wa o. yóò darẹ̀ lẹ́bi o bó ṣe jẹ́ nìyẹn o ẹni ọba tó bá takù pásínátì èèyàn kan kódà kí bíbí mùsùlùmí takù pásínátì mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ ayé lọ kóòtù gẹ́gẹ́ bí bàbá mi ṣe sọ bó ṣe rí nìyẹn. kí ni rísìn tá a máa tọwọ́ bọ ìjọmọlúàbí torí pé bóyá àwọn followers lórí social media. ìwọ tó bá jẹ́ bàbá tó bá bí ọ̀dà ìwọ tó mẹ́sàn-án pàṣínájì èèyàn kẹ́ kó ohun tó bá ṣẹlẹ̀ ẹ̀yẹ ló ń bá yín kàn tẹ́lẹ̀ àwa ti dé báyìí. adìẹ ti dé báyìí adìẹ ti dé láti múra. ó ní ìwọ tó ṣe kíkẹ ìwọ tó ń sọ̀rọ̀ yẹn tó wá tún bí ọ̀dà tó ń bá ṣe pàṣínájì yẹn kan adìẹ ló bẹ tẹ̀tẹ̀lẹ̀ ẹyẹ ló bẹ tẹ̀tẹ̀lẹ̀ adìẹ ló tẹ̀tẹ̀ bọ̀ ṣé pàṣínájì nìkan. adìẹ ti dé láti múra. adìẹ ti dé láti múra tí ó bá fi tẹ̀tẹ̀ bọ̀ kí pàṣínájì nìkan la o pàṣínájì ní ìjà fún o talalu ń ro talala ń ta àfi ṣé pàṣínájì tiẹ̀ ní kí pàṣínájì nìkan wọn la o wọ́n di pé ọ̀nà ìjẹ́ ti ń já ọ̀nà ìjẹ́ ti ń dí ó ní ọ̀nà òtúrù bíi tẹ́lẹ̀ mọ́. Gbogbo ọ̀nà ìtàn gbà láti ń gbẹ́ kòtò sí ọkọ̀ òrìn gèrè mọ́ wọ́n á yí mọ́ pàṣínájì. bẹ́ẹ̀ ni àwa ti dé báyìí àwọn omi tẹ́ fẹ́ bàjá ni àwa rí pé a ṣe bẹ́ẹ̀ wúwo ní tẹ́lẹ̀ àwa ti dé báyìí ṣùgbọ́n a ṣetán láti dojú ìjà kọ ẹnì kankan bí kò ṣe pé báwo la ṣe fẹ́ make peace báwo ni àlàáfíà ṣe fẹ́ jọba tí ò ní sí gbọ́nmi sí omi òtó
láàrin ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó ní kálukú ó máa ṣe tiẹ̀ ní ìrọwọ́rọsẹ̀. kúlíyá ayyuhal kafirun la a'budu ma ta'buduna fúnra ọlọ́run ló sọ ayé àyẹ kalẹ̀ fún ìsẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam nígbà tí àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ǹbáyé àwọn tó jẹ́ pé òòṣà ni wọ́n ń sìn ni wọ́n ń bọ tí wọ́n lọ bú ìsẹ́lẹ̀ Muhammad pé ìrí ànábì abẹ́kájọ máa sin ẹ̀sìn wa láàárọ̀ tó bá ti di ọ̀sán tí wọ́n náà bá ti fẹ́ sin ẹ̀sìn tiẹ̀ àwa náà máa wá kan láyé àyẹ fi sọ kalẹ̀. láyé àyẹ́ ti sọ̀kalẹ̀ pé ìrí ànábì Muhammad sọ fún wọn pé lá àbúrù ma ta àbúrù náà ìtẹ́sí yẹn o èmi ò ní bá ń sìn ẹ̀dúró lórí ọwọ́ yín wọ̀lá àbìdú náà ma àbúrù ẹ̀yin náà o ìtẹ́mi náà ń ṣe tí mò ń sìn lẹ́sìn ẹ má bá mi ṣe ẹ fi mí lẹ̀ lórí ọwọ́ mi. Ọlọ́run fún oníkálukú láàyè kó dúró lórí ibi tọ́lọ́run tó oníkálukú sí. Ọlọ́run ti tò àwa sórí Islam. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa wọ́n lè jẹ́ eléégún nípìlẹ̀. Àwọn bàbá wa wọ́n lè jẹ́ ọlọ́sùn láti ìpìlẹ̀ gẹ́gẹ́ bí Yorùbá èyí táwọn yẹn tí wọ́n nu. Ibi Ọlọ́run sọ pé àwọn òbí lọ́ngì sí nìyẹn. Kí wá ló dé tẹ̀yìn ò tẹ̀lé ìlànà àwọn bàbá yín? Tó yẹ pé lánàá bàbá ń bàbá lẹ tẹ̀lé ó sábà nu Suratu Ibrahim Quran chapter 14 verse 4 tó ní àníyá kò nínú òjíṣẹ́ ìran kan sí ìran kan bí sàwọn tó gbédè rẹ̀ kó lè bá ṣàlàyé Ọlọ́run fún wọn. Ó ṣe jẹ́ pé abúmbaba ló wá ń ṣàlàyé Olódùmarè fẹ́yìn tẹ́yìn tẹ́ ẹ takọ̀ náà bàbá yín ẹ bá takọ̀ náà bàbá yín níbi pé ẹ tún lẹ́pẹ̀sìn bàbá yín rẹ́ wọn náà sọ pé òun náà tún sọ ní ìsìn pé àwọn lè jẹ́ wá láti inú Ọlọ́sùn ìwọ náà lọ́wọ́ kọ́ sọ pé Ọlọ́sùn láburú sípò tẹ̀ mọ̀ pé ní Ọlọ́sùn lẹ ti wá lọ sí fúrúgàmù lóko láburú àwọn Ọlọ́sùn sípò tẹ̀ mọ̀ pé ní Ọlọ́sùn lẹ ti wá nígbà tẹ bá wúyẹ̀ tán ẹ wá fẹ́ pàǹtà àwọn àbáyé gbàgbọ́ nù ọmọ tó wá fẹ́ pa gbogbo tí abẹ́ tó filẹ̀ run tó gbọ́ tí wọ́n bàbá irú ọkọ̀ wọn mọ̀ irú ọmọ bẹ́ẹ̀. èrè tí wọ́n jẹ láwọn yẹn ń ṣe gan àwọn òfin èrè kankan. wọ́n kọ́ sọ pé nígbà tí ó ń ka síwájú káfíìrì láàbùrù mọ́ ta àbùdù àwọn bí sọ pé òun ò ní bá yín ṣèrè. àwọn abá tí wọ́n ń bí ò bọ̀ èrè rí o ọ̀tọ̀ ní ìyìn táwọn bí tánà bí ti jáde ń bọ̀ tánà bí lọ gbógun tì báwọn bí yẹn tó bá lálẹ́ wù ń bí. òrìṣà ni o òrìṣà lámọ̀ pé o a lè pè ní prophet àbí yẹn òrìṣà lámọ̀ pé orúkọ táwa ń pe irú àwọn èèyàn tó jẹ́ toríṣàdá tó jẹ́ bíi tiẹ̀ lọ́dọ̀ wa nìyẹn lápẹ́ lóríṣà aláwọn òrìṣà tó pọ̀ so tírú ànábì bá wa ń bí bí òrìṣà bá wa ń bí òrìṣà lámọ̀ pé wọ́n a lè pè wọ́n lórúkọ tẹ́yìn pé wọ́n yẹn. ẹ bá fi àwọn bá wa bá àwọn tí ń bèrè àwọn bá tí wò bèrè rí ṣé tẹ́ pé ilé oníṣàṣẹ ló jáde nítòótọ́ níjọ́ lórí abẹ́ tó wá níjọ́ kan tó wá jókòó síwájú òde tí wàá ń bèrè kó wá ṣẹlẹ̀ tí ń bọ̀ fún wa ṣé kúkúrú ni àbò mìíràn àbẹ̀rẹ̀ ṣọ́ọ̀tì àbẹ̀rẹ̀ lọ́ngì àbẹ̀rẹ̀ ọ̀hún sùn ni àbá rẹ̀ ló wá ń bọ́. ọ̀rọ̀ mi lè ò lérè o. ọdún mílíọ̀nù lére. Ṣàngó ò lére. Ṣàngó ò lére. Èṣù ò lére. Èṣù ò lére Ògún ò lére ibo lálẹ́ sọ pé èrè wà. Ibi kan tẹ́lẹ̀ wà ní òṣèṣe lérè ìbejì bóyá kan ti lọ ìkan kú láti mọ̀ kí kejì mọ̀ dá láàmú àyè pé láti kí kejì ẹ̀ kó yẹ kíta yóò gbádùn wọn ó ṣèrè fún un gbogbo àwọn àfáàná lẹ́sìn ṣe. wọn ò sì bọ́. wọn ò bọ́ eré ìbejì sẹ́ni tó ń bọ́. wọn ò bọ́ eré ìbejì ìkẹ́ pẹ́ bẹ́ẹ̀ léèrè àbí yẹn kan nìyẹn wọn ò sì bọ́ eré ìbejì wọ́n fi ṣe ìwùtú pé kí kejì rẹ̀ ráyé gbé ni gbogbo àyẹ̀wò tó jẹ́ pé àfa náà ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́lẹ̀ wà núṣẹ́ tẹ́lẹ̀ wà dé àfa ẹ̀gbọ́n yín náà tẹ́ á bí mọ̀ méjì píkọ̀ àti kúmbẹ̀ ẹ̀yin náà lọ sí gbó kíni lẹ́yìn náà lọ sí lẹ́yìn. n bá bí ìbejì wọn ò sọ̀rọ̀ ìbejì ó ti ẹ̀kú kókù n bá bí ìbejì wọn ò sọ̀rọ̀ ìbejì wọn ò sẹ́wà. bí a bí ìbejì gbogbo yín òkú yóò jẹ́ àfa tó ẹ̀ sọ̀rọ̀ ìbejì ẹ̀wà tẹ́ ń ṣe
níta bá ti méjì bó ti bá ń ṣe nẹ́mì méjì ẹsẹ̀ wà ń bẹ̀ orò lẹ́sẹ̀ ẹ máa dọ́gbọ́n ṣe ẹ wà fẹ́ kọ́ máa tù tán ẹ àmọ́ ṣe ẹ sáà ń ṣe lura ọmọ wọ́lọ́wọ́lọ́ bí ejò tí ó rọ̀ náà ní tí sáàárín wọ́lọ́wọ́lọ́. báwo mo wá ṣẹ̀ṣẹ̀ rírí sìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá bí against Yorùbá nation mo ṣẹ̀ṣẹ̀ rírí sìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n fi against Yorùbá nation mo mọ wàhálà tí mo ṣe lórí láàrin àwọn alálàáfáà lórí ọ̀rọ̀ Yorùbá nation mo mọ ìjà tí mo jà lórí àwọn mùsùlùmí pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation allegation tí àwọn èèyàn fi ń kan ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a gbé Yorùbá nation dání ni pé àwọn tí wọ́n jẹ́ babaláwo yìí wọ́n dọ́gbọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá kí wọ́n lè dominate ẹni ṣé wá fún wa lọ́rọ̀ sọ báyìí ṣé wọ́n fún wa lọ́rọ̀ sọ báyìí now mo mọ iye cost tí mo gbà pẹ̀lú gbogbo tí ń ṣẹlẹ̀ yìí látara èyí tí ta lọ́lọ́run àti àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń ṣe mo mọ iye cost tí mo gbà mo mọ iye tó bú mi pé àbá kí n ṣe rí báyẹn ṣé bá a sọ fún yín pé ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ ń ṣe àwọn ẹlẹ́bọ wọ́n kàn fẹ́ dọ́gbọ́n ni mo mọ iye cost tí mo gbà mo mọ iye àwọn èèyàn tí wọ́n pè mí tí wọ́n bú mi mo mọ iye messages tó wọlé sọ́dọ̀ mi látara pé àbá kí n ṣe rí báyẹn Yorùbá nation tẹ́ ní ká wá ṣe nìyẹn o Yorùbá nation tẹ́ ní ká wá ṣe nìyẹn o jẹ́ àwọn oníṣẹ̀ṣe ṣe rí ṣe tí wọ́n máa fojú wa rí tá bá dé Yorùbá nation lélẹ́yìí. àyè tí wàá bí àyè kí tó tẹ́ lẹ́nu wọ́n ní ní tí ipe lórí ọ̀rọ̀ Yorùbá nation ipe àwọn máa ya àwọn àfa táwọn dé ọ̀dọ̀ wọn táwọn polówó Yorùbá nation dé táwọn persuade láti ṣe bá wọn ṣe Yorùbá nation ipe tí wọ́n sọ fún àwọn wípé àwọn ẹlẹ́bọ àwọn babaláwo ipe àwọn olè bá àwọn babaláwo gba Yorùbá nation ipe tó ní má gba Yorùbá nation tán wọ́n sọ ti babaláwo ni babaláwo mélòó nítorí àwọn èèyàn gbọ́n kankan pàṣẹ ṣe babaláwo mélòó wà náà yẹn tẹ́ ń jà fún Yorùbá nation ṣé ẹ̀yin tẹ́ pọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin oníṣègùn tẹ́ẹ̀dọ́gbọ́n jà àfà ìmọ̀ jóṣègùn gbogbo àwọn ṣègùn tẹ́ ìjọba mẹ́lẹ̀ ni gbogbo náà lẹ́jọ́ ń kínu èyí tí ẹjọ́ lọ ṣọ́ọ̀ṣì ìjọgbọ́n ṣoògùn ìjọgbọ́n jà àfà ìjọgbọ́n lọ ṣọ́ọ̀ṣì ẹ̀yin náà lẹ́pọ̀ ń bẹ̀ babaláwo mélòó nínú Yorùbá nation ní babaláwo tako Yorùbá nation o ṣùgbọ́n babaláwo mélòó wà ní Yorùbá nation torí babaláwo ló pè tó ṣe jẹ́ pé tẹ́ àgbà Yorùbá nation babaláwo nígbà dominate babaláwo mélòó gan ló wà ní Yorùbá nation babaláwo mélòó gan ló wà Nàìjíríà tó jẹ́ pé babaláwo ní dominate tẹ́ àgbà Yorùbá nation babaláwo mélòó gan ló wà Nàìjíríà tí babaláwo dominate tẹ́ àgbà Yorùbá nation ẹ̀yin tẹ́ bá ti rí pé èèyàn ṣoògùn àbẹ́yàn jó ń ṣègùn tí tó ń kírun mọ́lẹ́gbẹ̀ẹ́ tí ń lọ ṣọ́ọ̀ṣì mọ́lẹ́gbẹ̀ẹ́ àbádáhùn ṣe kò ṣe babaláwo lọ́dọ̀ tí wọ́n ti di babaláwo. tó wá sí pé èèyàn sóògùn eyín kìnnìún mọ́lẹ́gbẹ̀ẹ́ sí gbogbo ẹ̀ tó wá sí sóògùn táyà ìpẹ́ nìyẹn lóògùn sí di babaláwo irọ́ kì í sóògùn mímú babaláwo fúnra rẹ̀ ẹ̀sìn lọ́tọ̀ babaláwo ò ní bá wọn kírun láíláí kò sí ní lọ chọ́ọ̀chì sórí wọ́n mú mátàmọ́ ń tẹ wọ́n ti pa àwọn babaláwo ní ògbà Yorùbá nation ó láwọn ṣègùn àwọn olóògùn àbí ṣé ẹni tó gbé tó ẹgbẹ́ olóyè Yorùbá nation tó gbé dání gan Sunday Igboho ṣé Chief Sunday Igboho só jẹ́ babaláwo ni kéyìn babaláwo náà ẹni àgùntàn wa bímọ yóò pàfà kó bá ṣe súnú ọmọ tó bá dẹ̀ wù ó lè lọ church babaláwo lọ church kẹlẹ́ mọ́ṣáláṣí rárá nígbà yẹn bá ti mọ̀nà ni tí bá tún tẹ̀tẹ̀ bọ́ padà ṣùgbọ́n àwọn tó wà nù àwọn oníṣẹ̀ṣe náà wà nù Yorùbá nation ní táwọn lọ́gùn fún ni pé bàbá ti gba Yorùbá nation bá fẹ́ yàn yẹn o pé ká padà sáwọn ká máa fi àwọn nǹkan tá a gbàgbọ́ nú ẹ̀ yàn ká fi yan lórí àwọn nǹkan tá a gbàgbọ́ nú ẹ̀ pé téèyàn bá ti ṣèlú wàṣúwàṣú yóò mu bí ògùn ibi tá a fẹ́ yan lórí ká lo bí ògùn ká lo bí gbogbo ẹ̀ èyí tí wọ́n fi sọ pé kí wọ́n mú ṣẹ̀ṣẹ̀ wọnú ẹ̀ nìyẹn wọ́n fẹ́ jí nǹkan múnú ṣẹ̀ṣẹ̀ ni kèsì ṣẹ̀ṣẹ̀ wọn fi rúdù Yorùbá nation tí wọ́n fẹ́ mẹ́sì ṣẹ̀ṣẹ̀
ó lọ sí di Ifá èyí babaláwo ibi tẹ́sìn wà nù ṣẹ̀ṣẹ̀ nìyẹn ibi tí ìjọsìn wà nù ṣẹ̀ṣẹ̀ nìyẹn. So ẹni tó bá jẹ́ babaláwo tó jó ní ìjọsìn mélòó wà ló wà ní YorubaNation tó yẹ kí babaláwo ló wá fẹ́ gba YorubaNation mọ́yìn lọ ló fẹ́ ajá kẹmọ́yìn lọ ike yóò ajá kẹmọ́yìn àfà lọ́wọ́ tí ó yẹn àfà tẹ́ ń sóògùn mọ́ náà lẹ́pọ̀ ńbẹ́ àtàwọn tó jó sóògùn táyé kí wọ́n kírun díẹ̀ ìmí ò lọ ṣọ́ọ̀ṣì díẹ̀ táyé pẹ́ ẹjọ́ ń ṣe náà lẹ́wà ńbẹ́ má mú ti babaláwo mọ́ kí babaláwo tako YorubaNation bọ́ babaláwo wà lè gba YorubaNation tán kí babaláwo sọ pé Ifá láwọn fi yan gọ́vnọ̀ o. babaláwo lè rú kò lè lálé wọn lọ́wọ́. babaláwo lè lálé wọn lọ́wọ́ babaláwo tako yín bọ̀ kò lè lálé yín lọ́wọ́ àwọn agbára takàn nílẹ̀ Yorùbá lẹ́lẹ́ máa lò gbogbo ẹ̀ náà sì làwọn àfáà yín mọ̀ kẹsẹ̀ kí ó yá oríṣègùn nìkan ló mọ̀ àfáà yín náà ló pọ̀ jù ní oṣègùn yín tá ẹ kẹfẹ́ múnú ṣẹ̀ṣe pọ̀mọ́ YorubaNation ni ẹ fẹ́ múnú ṣẹ̀ṣe ni ẹ fẹ́ mú díẹ̀ nú ṣẹ̀ṣe tẹ́yìn náà ti rí pé irọ́ ni gbogbo tẹ́ gbé dání àti rí báìbù àti kúrò àmúra láti jọ yìí kò rí nǹkan kan ṣe ṣé bó tọ́ délẹ̀ ní ká sọ ẹ ti pé bíbélì àti kúrò àmúra gbé dání kò máwọn ìpìlẹ̀ láti jọ yìí ẹ fẹ́ jalè nǹkan díẹ̀ nù ṣẹ̀ṣẹ̀ tẹ́ rí pé àwọn ilé authentic ni ẹ wá fẹ́ jí wọnú YorubaNation kì í ṣe abáláwo ló fẹ́ gba YorubaNation fún yín ẹ̀yin náà lẹ fẹ́ gbà tẹ́ wọnú YorubaNation kìrìsìtẹ́nì àti mùsùlùmí náà ló pọ̀ báláwo mélòó wà láàrin yín bẹ́ẹ̀ mi náà ṣe wáyé mo nífẹ̀ẹ́ YorubaNation kó bọ́ sí tó mọ̀ pé a mú nù ṣẹ̀ṣẹ̀ wà nù YorubaNation kẹ̀kẹ́ yá ẹ̀ tá a gba YorubaNation àìfà wọn fẹ́ lọ́mọdé à ń bẹ̀ irọ́ babaláwo ní dáfà Ifá babaláwo ń dá ẹ̀hún oníṣègùn lè wà ń bẹ̀ o kẹ́mọ̀ ṣògùn mọ́ kẹ́mọ̀ sí gbogbo ẹ̀ jí múnú ṣẹ̀ṣẹ̀ ni ẹ̀yin àfà tẹ̀ ń lò ṣẹ̀ṣẹ̀ tẹ̀ ń kíní ẹ̀yin náà lẹ pọ̀ ń bẹ̀ àti oníṣègùn àti Christian tẹ́ ẹ gbàgbọ́ nù ṣẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ ń jí nǹkan múnú ṣẹ̀ṣẹ̀ láti lò tẹ́ ẹ sì mọ̀ pé yín tẹ́ ẹ̀ ń jí mú òótọ́ ni pé ká lo òótọ́ ti àwọn bàbá wa láti fi yan lórí lẹ fi mú pé ẹ jẹ́ ká kílẹ̀ Yorùbá dá dúró ìyìn ni babaláwo tako YorubaNation oníṣẹ̀ṣẹ̀ tako YorubaNation ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gba YorubaNation náà ẹ̀yin náà lẹ fẹ́ dominate ṣùgbọ́n àwọn tó bá dominate inú yín yóò já àwọn táyé pé wọ́n mú nǹkan tí àbá wa ń lò tí wọ́n sì gbàgbọ́ nú ẹ̀ ṣé o rí pé ẹ̀ ń bí àwọn kan fún YorubaNation ṣé wọ́n bẹ mọ́ kókó jà fẹ́ tó ẹ̀ bí bàjẹ́ àfẹ́ tó ẹ̀ ṣe bí yàrá yóò máa jẹ́ ni ó ṣe àdékẹ́ ń bẹ́yìn yóò wá sí yóò sì ti ń bẹ́yìn ẹ̀ ṣe bá lọ́mọ jà fẹ́ tó ẹ̀ tí bàjẹ́ àfẹ́ tó ẹ̀ ṣe bí yóò máa jẹ́ ni tí àwọn olórí wa ní ṣe bámúbámú moyó ẹ̀mí ọmọ pọ̀ bí ń pọ̀ mẹ́rin kankan bámúbámú moyó wọn wá ní ẹja ẹ wá lẹ̀ ń bẹ̀yàn ó ní kí n tí láti mọ bẹ̀yàn bá ti YorubaNation ẹ nílò ẹ nídìí ẹ̀ náà kílẹ̀ pé bẹ̀yàn lábẹ́ YorubaNation ipe ẹ wá ń bẹ̀rẹ̀ pé àwọn èèyàn wá ń sọ pé àwọn babaláwo mélòó lẹ́ni bí YorubaNation. kí ni wọ́n fẹ́ sọ nínú àwọn hújà tí àwọn tí wọ́n dẹ̀ jẹ́ àgbààgbà fáà mú wá òun náà ni pé àwọn èèyàn tí wọ́n jẹ́ babaláwo oníṣẹ̀ṣe yìí àwọn onífá yìí tí a bá gba YorubaNation tán wọ́n á fẹ́ gbé wàhálà wọn kalẹ̀ wọ́n á fẹ́ dá wàhálà ẹ̀sìn kalẹ̀ wọ́n á fẹ́ sọ pé àwọn làwọn nílẹ̀ Yorùbá wọ́n á fẹ́ dominate ilẹ̀ Yorùbá pé so ìgbà wo ni wàhálà ẹ̀sìn òtún ní padà tẹ́lẹ̀ torí ìdí eléyìí àwọn ò ṣe YorubaNation mo mọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí mo ṣe tí mo fi confuse ọ̀pọ̀lọpọ̀ pé kò lè rí bẹ́ẹ̀ láìláì kò lè rí bẹ́ẹ̀ láìláì ẹ dákun gbogbo ìgbésẹ̀ tí wọ́n wá ń gbé yìí ṣé wọn ti wá fẹ́ wọn ti máa fi hàn wọ́n pé bọ́n ṣe fẹ́ sí nìyẹn lóòótọ́. mélòó làwọn oníṣẹ̀ṣe gan mélòó làwọn babaláwo tó wà ní YorubaNation tó tẹ̀ dákun oníṣẹ̀ṣe gan àfọ̀tẹ̀ ló ṣẹ̀ṣe gbogbo ẹ̀yin gbogbo orú àfáàkìmí náà oníṣẹ̀ṣe ni òun náà lè láyé tábà oníṣẹ̀ṣe ni tá kó ṣẹ̀ṣe ó mọ ìyá àfa náà mọ tẹ́yìn ló ṣẹ̀ṣe ṣùgbọ́n babaláwo mélòó wà ní YorubaNation ẹ mọ̀ bàbá tí a ti ń sọ̀rọ̀ babaláwo àbí ẹ mọ̀ sọ̀rọ̀ fá ẹ mọ̀ ó mọ ibi tó ti mọ̀ múnú bí èmi nu èmi ẹ̀yẹ ìsìn ní bínú tí a fẹ́ mọ̀ sọ̀rọ̀ fá àbí ẹ mọ̀ sọ̀rọ̀ babaláwo ibi tẹ́ ti mọ̀ fẹnu sọ̀rọ̀ àsọ̀rọ̀ nínú tí èsì tẹ̀mí lọ́rùn ó yẹ pé ẹ tí YorubaNation àwọn babaláwo wà síwájú sínú àgbà YorubaNation ṣé fáwọn ọmọ fi yẹn president ni ṣé àwọn ọmọ fi yẹn gómìnà ni. ṣé minority ni mo rú ni. ṣé minority ni mo rú ni mélòó babaláwo báyìí sìn babaláwo
bẹ́ẹ̀ babaláwo tó bá pọ̀ jù ó bẹ́ẹ̀ 10%. Níbo wọ́n jù wọ́n 10%. Babaláwo ló kára pé pọ̀ jẹ́ 10%. Kára pé babaláwo jẹ́ 10%. Muslim jẹ́ 40%. Christian jẹ́ 40%. Ṣé àwọn 10% yẹn ní wà síwájú wọn àlẹ́yìn sẹ́yìn? Ẹ mọ gbọ́n tó ń sọ. Ẹ wá mú gbogbo táwọn fẹ́ fẹ́ wọn mọ̀ kìtàkìtàn táwọn fẹ́ sọ da ọ̀rọ̀ wọn àmọ́ mú ọ̀rọ̀ míì táwọn yóò fi rò pé ó tọ́lẹ̀ ní sọ. Táwọn fẹ́ ká ó dàbí kó tọ́lẹ̀ ní sọ. Wọ́n wà fẹ́ máa mú mọ́. Bóòlù ọ̀rọ̀ tán sọ yìí bóòlù ọ̀sìn jọmọ́ ọ̀rọ̀ YorubaNation. A ní kí ẹ̀sìn Islam pẹ̀lú ìrọ̀rùn ẹ má tàbẹ́sẹ̀ ẹlẹ́sìn káàánú ti wà pẹ̀lú ìrọ̀rùn káwọn tàbẹ́sẹ̀ ẹlẹ́sìn. Ó sì wá di pé wọ́n ní babaláwo nínú gbé YorubaNation. Kí là ń sọ ẹ sọ kí là ń sọ báyìí ní ti báyìí àwírú wọ́n ń wírú tí bóòlù ọ̀rọ̀ méjì ṣe jọra wọn. tẹ́ ẹ bá dálẹ̀ tá agbára yín ò ní gbé agbára yín ò ní ẹjẹ́ sọ nǹkan fún yín mọ́tò àwọn tá a jẹ́ mùsùlùmí train box sàlọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa o á nà ẹ lómi ìfọ̀lẹ́ nínú yín bó ṣe rí nìyẹn a máa nà ẹ lómi ìfọ̀lẹ́ nínú yín tẹ́ ẹ bá dálẹ̀ tán ẹ lè dá wa mú bó ṣe rí nìyẹn ẹ lè dá wa mú mẹ́wàá ta lọ́lọ́run kò lè dá mi mú mẹ́wàá rẹ̀ kò lè dá mi mú. If you don't know, I'm a trained boxer. Mẹ́wàá ta lọ́lọ́run. Yóò forí kó máa pọ̀. Ẹ máa sákòólẹ̀ Yorùbá fún wa. Láwà ní ìyàwó ni. Bẹ́ẹ̀ni, láwà ní ìyàwó ni. A máa gbé kalẹ̀. A bọ̀ kalẹ̀. A máa bọ̀ kalẹ̀. Tá máa kanra wa ní blow dáadáa. Àwọn ìjáfẹ́ sí ti mọ̀ tí wọ́n sọ wípé personality làwọn ìjà fún àwọn sọ pé wọ́n ní train box àlàkọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí o á nà lómi fọ̀lọ́ ẹ̀ nínú yín ẹ sì lẹ́yìn ìjáfẹ́ sí ṣé personality náà ní kẹjà kẹlù yẹn fọ́ lẹ́nu ṣé personality ní kẹjà kẹlù yẹn fọ́ lẹ́nu nígbà tó yẹ pé ẹ̀yin ìjáfẹ́ sí ẹ lè lómi fọ́ lẹ́nu ṣé personality náà ní ẹ̀yìn lẹ́ protect pé ẹ̀jẹ̀ yàkẹ́ ìyẹn fẹ́lẹ́ nu àní àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè ara yìí lọ́lọ́run ti fọwọ́ jáde tí wọ́n bá kọ́ bọ́ọ̀sì tí wọ́n tẹ̀mí kọ́ kèsì yẹn là fẹ́ sọ tó bá kọ́ bọ́ọ̀sì tí wọ́n tẹ̀mí kọ́ èmi mo jaja ní 2008 mo lọ sí West Africa Polytechnic Games first West Africa Games wọ́n ṣe ní 2005 mi lọ yẹn 2008 wọ́n ṣe West Africa Polytechnic Games Davy Coast. West Africa Polytechnic. Bẹ́ẹ̀ni West Africa Polytechnic Games ní 2008. Wapuga. 2015 mo lọ third Wapuga. Ta ṣe ní Ghana West Africa Polytechnic Games mo lọ sí ìjà mo lọ jà bẹ́ẹ̀ ìpa mo lọ jà bẹ́ẹ̀ àti pàṣírà lórí ni tí wọ́n á fọ́ ẹ láàbùdó lu àbí Apple League àbí mo fẹ́ lu ṣáàgì nkùn bọ̀dà òòjà àwọn òòjà ẹ mọ̀ pé ìdílé mùsùlùmí wọn ti bí àwa náà bẹ́ẹ̀ ṣe ìjà wọn fi kọ́ gbogbo wa àbí ìdílé mùsùlùmí wọn ti bí ọmọ mi náà gbogbo ìjà wọn fi kọ́ gbogbo wa ṣùgbọ́n èmi ọjà mọ́ ẹ̀yìn kò wá tán bí wọ́n lè fẹ́ jẹ́ èmi ọ̀tàn ọ̀rọ̀ wó èmi ọjà ọ̀rọ̀ wó so ipa ẹ̀ ń jà kò nítumọ̀ tí a sọ pé ìyẹn fẹ́ báyìí mùsùlùmí ṣètìrí ẹlẹ́ẹ̀jàjẹ̀ ẹ̀sìn ẹni amọ̀dàjẹ̀ ẹ̀sìn lẹ̀ ǹjẹ́ káyọ̀ ta Ọlọ́run ti ń ṣètò ẹ̀ ǹjẹ́ ta Ọlọ́run sọ̀rọ̀ pé òun ó gbẹ́ nìkan lẹ́sẹ̀ lójú ẹ̀yà àbí ta Ọlọ́run sọ̀rọ̀ débi pé tó bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká kóra wa ká kó mùsùlùmí ká kó babaláwo ká mọ̀ jà ká mọ̀ gbéra lẹ́sẹ̀ lójú ǹjẹ́ ta Ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ nígbà lẹ́yìn òjàjà ẹ̀sìn lẹ̀ tó bá jẹ́ wípé ta Ọlọ́run ń dájẹ́ ẹ̀sìn lẹ̀ táìpẹ́ iná lè wá tó wá sọ̀rọ̀ débi wípé ẹnu tó wá gbé yín ẹ wá sọ̀rọ̀ débi wípé tó bá díje ẹ̀sìn ẹ kọ́ boxing ẹ máa fún àwọn babaláwo ní blow lẹ́nu